làwọn mùsùlùmí la lè jọ fẹnu kò lé lórí pa afẹ́ ní ìsìn gbogbo nǹkan la ní fẹnu kò lé lórí bẹ́nìkan bá ń lé ẹmọ́nú wa ẹnìkan mọ̀ lé àfì bàbá ní ẹjẹ́ àṣẹ bá ní òun ọgbà òun ọ̀fẹ́ o ẹ̀wọ́n wo àwọn tí wọ́n ń ṣe mùsùlùmí yẹn wọ́n mọ̀ pé ohun wọ ọ̀ṣọ̀kan àwọn wá tún tọwọ́ bọ̀ wá láàrin láti rí pé àṣẹ ọ̀kan yẹn torí wọ́n mọ̀ pé tá a bá ṣọ̀kan agbára ó bọ́ lọ́wọ́ àwọn wọ́n wá ń lo gbogbo ọ̀nà àtètè babalá abẹ́ṣọ̀kan báyìí wọ́n á wá ọgbọ́n kan dá táà fi mọ́ búra wa táà fi nígbà fúnra wa táà fi ní ṣe tara wa ẹ wà wá àfáà ní ìsìn aṣọ̀kan ẹ bá dórí social media èébú ni lọ́tún èébú ni lósì báàbẹ́ lè ṣe ń bú ilé làfáàtọ̀ ń bú tọ̀hún àmàfáà kékeré mọ́ àmàfáà àgbà gbogbo ẹ̀ ti dàpọ̀ mọ́ra wọn sòtórí bẹ́ẹ̀ nígbà táwa tá a jó lórí ẹ̀sìn tó hùwà ò ti ṣọ̀kan báwo lọmọ lẹ́yìn ṣe bẹ́ẹ̀ ṣọ̀kan ṣe bẹ́yìn náà lẹ́ ń tẹ̀lé wa gbogbo yín lẹ́sìn ní fáǹsì inú àwọn àfáà eléyìí àfáà A ló tẹ̀lé àfáà B ló tẹ̀lé àfáà C ló tẹ̀lé bá a ṣe pínra wa sẹ́yìn àwọn àfáà yẹn nìyẹn báwọn àfáà wa ṣe pín tó làwa náà ṣe pín tó torí bẹ́ẹ̀ gbogbo àwa tá à ń jó lórí ẹ̀sìn ẹ jẹ́ á bẹ̀rù Ọlọ́run ẹ wo àyàtà kàyí nìsín àwa là ń kà á tá à ń tú fáwọn jàmọ́ ọ̀pọ̀lọpọ̀ wọn ò lè kà á ọ̀pọ̀lọpọ̀ àwọn jàmọ́ ò mọ̀ túmọ̀ ẹ̀ àwa làwa ń kà á ṣó wá yẹ ká ka nǹkan tán kọ́ mọ́ yé wa Ọlọ́run dẹ̀ sọ fún wa wípé wa antum tatluna al-kitaba afala ta'qilun gbogbo àwọn àfáà lọ́ba àlékẹ́ ọlá láálí ń bẹ̀ yẹn pé atamuruna nasa bil birr àwa là ń sọ fáwọn èèyàn pé kí wọ́n ṣe déédéé kan ṣe dáadáa wa tansawna anfusakum déédéé ń tà ń kìlọ̀ fáwọn èèyàn yẹn gbogbo orú wà bàjẹ́ tá ń kìlọ̀ fáwọn èèyàn ní bẹ lára wa nínú wà bàjẹ́ tó wà lára wa àfáà òun ni ká máa pín àwọn jàmáà wa lọ́tọ̀ọ̀tọ̀ à ń pín àwọn jàmáà wa lọ́tọ̀ọ̀tọ̀ ìmáàmù eléyìí sọ pé òun ni ti tòun dá ìmáàmù tọ̀wọ́ sọ pé tòun ló dá àtọwọ́ bọ́ra wa láàrin àwọn àfáà àṣẹra wa lọ́kan èyí tó wá burú jù nínú àwọn àfáà ni pé ẹ wà tún wá rí àfáà ẹ rí imam ẹ rẹ̀ nìkan tóun náà pé rẹ̀ lólóyè ẹ̀sìn àgbà ẹ̀sìn tó ṣe pé à ń retí kó mójú tẹ́sìn á tún wá lọ tò sẹ́yìn ẹni tí kìí ṣe mùsùlùmí láti máa fi dẹ̀sìn wa rú meanwhile àwa ò sì tò sẹ́yìn àwọn láti máa dẹ̀sìn wọn rú ṣùgbọ́n gbà tí wọ́n ti rí páwa ò gbọ́n àníyè inú làákàyè wá kúrú ọpọlọ wa ò tó nǹkan wọ́n wá ń fọpọlọ wá ṣeré wọ́n á ní ẹ lọ báyìí àwa náà lọ bẹ̀ ẹ bọ̀ báyìí àwa náà bọ̀ ń bẹ̀ níjọ́ òun láwà gbọ́n torí bẹ́ẹ̀ àwọn àfáà gan ni la bà nǹkan jẹ́ kìí ṣàwọn jàmọ́ torí pé antum tatluna al-kitaba ẹ̀yin lẹ kà á nínú Qur'an ọba àlekè ọlá sọ pé ká ṣọ̀kan kí ló wá dé táwọn àfáà tá a pèpè síbi ìṣọ̀kan Ọlọ́run ní afala ta'qilun orí ẹ̀yin àfáà ti dàrú ìtumọ̀ àyà yẹn nìyẹn èébú ní fáwọn àfáà afala ta'qilun orí ẹ̀yin àfáà ò pé afala ta'qilun orí ẹ̀yin àfáà ti yí bí bá ṣe pórí yín bá yí ẹgbẹ́ làákàyè kalẹ̀ ẹ̀ríran ẹmọ tó ń lọ láyé ẹ wá pèpè síbi ìṣọ̀kan ẹ wá tó ń pèpè síbi kápín kì í ṣe pé ń pèpè síbi kápín nìkan ẹ tún wá ń lọ tò sẹ́yìn àwọn tí kì í ṣe mùsùlùmí láti máa pín ẹ̀sìn wa làákàyè wo ló wà ń bẹ̀ làákàyè wo ló wà ń bẹ̀ ó dẹ̀ mélòó táwa mùsùlùmí ti kóra wa pọ̀ pé dá o ẹ jẹ́ ká lọ tò sẹ́yìn kírísítẹ́nì yìí ká lè máa dẹ̀sìn wọn rú àwọn ò ṣe bẹ́ẹ̀ ń tiwa ẹ̀yin pásítọ̀ wo la lọ tò sí pé ẹ̀yin pásítọ̀ wo la lọ tò sí pé yá máa dẹ̀sìn yín rú ó gbọ́dọ̀ gbà ṣáà ṣe bẹ́ẹ̀ ni a ṣe bẹ́ẹ̀ àwọn mùsùlùmí ò ṣe bẹ́ẹ̀ ẹ̀yin babaláwo wo la lọ nísìnyí pé dá babaláwo yìí o jẹ́ ká wá ká dúró tì ẹ́ máa wá da ẹ̀sìn ìbílẹ̀ máa dàrú àwọn ò ṣe bẹ́ẹ̀ ẹ wá wo àwọn wá dúró pé dá ẹ̀yin mùsùlùmí kan máa bọ̀ lọ́dọ̀ wa ìwọ náà sì lọ ọ̀dọ̀ wọn wọ́n sì ń fi ẹ́ da ẹ̀sìn rú wọ́n ń fi ẹ́ ba ẹ̀sìn jẹ́ wọ́n ń fi ẹ́ dàwárú wọ́n ń fi ẹ́ dà nǹkan jẹ́ ó sì ranjú ẹ lẹ̀ ó gbé làákàyè ẹ lẹ̀ ó sì ń tẹ̀lé ẹni tó sọ pé kẹ́sìn wa máa dàrú lọ pé ká máa pín sí méjì ó sì ń tẹ̀lé òun tẹ̀lé ẹni tó pín ìrun wa sí méjì òun tẹ̀lé ẹni tó pín àwẹ̀ wa sí méjì òun tẹ̀lé ẹni tó pín yídì wa sí méjì òun tẹ̀lé ẹni tó ń pínlẹ̀ wa sí méjì òun tẹ̀lé ẹni tó ń pín ròrí wa sí méjì òun tẹ̀lé ẹni tó ń sọ fún apá àmì ṣọ̀kan torí pé mọ̀ pé tá a bá ṣọ̀kan á le ó sì dúró ń bẹ̀
ọdún ń bẹ̀ afala àtàkìlù ẹ̀yin olóye ni ẹ̀yin ronú ni lọ́pọlọ ni ẹ̀gbọ́n ni iye yín dàrú ni àbọ̀pọlọ yín ló fọ́ sáwọn tó bí yìí ronú ni àbẹ́yìn tẹ́ ẹ bímọ lẹ̀ ní làákàyè. kí ló dé? ìtànsọ yóò rẹ́rìn in tó yẹ ká fi máa sunkún ni àwa mùsùlùmí orí ìwọ òpé orí àfá òpé orí ọmọkéwọ́ òpé orí ìlẹ̀mọ́mọ́ òpé orí ìjọmọ́ òpé gbogbo wa lórí ìwà dàrú tá àmọ́ntàìṣe kì í sọ̀rọ̀ ẹ̀rí awẹ́wàkọ̀ eré kọ̀ ọdún ló ń bọ̀ yìí nísìn àwà náà páyé kéke bóò láàkírùn tí wọ́n á gbà tí wọ́n à ní gbà ọdún láti fẹ́ kí ibo láti ní kí ẹwà dúró òrí tí wọ́n dà á lẹ̀ lé wa lórí ṣé Christmas ń bọ̀ ńjọ́ kan rí káwà dá wàhálà òrí sí wọn lọ́rùn ni ṣé ọdún táwọn bá sọ ọdún àwẹ̀ wa tán ní ìsìn wọ́n ṣe ọdún Easter wọ́n á lọ Gálílì àwọn mùsùlùmí ò sí ń di pé o ò gbọ́dọ̀ lọ kírun bẹ̀ yẹn o ò gbọ́dọ̀ lọ bẹ̀ yẹn o ò gbọ́dọ̀ ṣe kíní kan bẹ̀ yẹn o kò sí mùsùlùmí kan tó ń sọ bẹ́ẹ̀ ẹni tí kì í wá ṣe mùsùlùmí wá ń sọ báwa pé bákan ní káṣẹ̀ sin wa sì dúró bẹ́ẹ̀ àtàlà àtàkì náà làákà ìwò ló wà lórí yín làákà ìwò ló wà lórí wa tí àwọn agbọ́n nìyẹn àgbọ́n àníyẹnú orí wa ò pé kí sì ló fà á mọ̀ táwọn fẹ́ achieve ọlọ́run ti sọ tán fẹ́ achieve wọn ní Al-Qur'an mo ti wí lẹ́ẹ̀kan ọlọ́run bá lékẹ́ ọlá sọ fún wa wípé fatefshalu wọ́n fẹ́ ká fail ni failure ni wọ́n fẹ́ fún wa wọ́n fẹ́ ká ní àṣeyọrí ẹ̀sìn wa ń lo òkè l'Ógbómọ̀ṣọ́ dáadáa ní ìsìn gbogbo ayé ló mọ̀ nígbà kan ọ̀pọ̀lọpọ̀ mọ̀ pé Islam ń bẹ l'Ógbómọ̀ṣọ́ nígbà kan wọ́n rò pé nǹkan wa mùsùlùmí kéré l'Ógbómọ̀ṣọ́ ni kò sẹ́ni tó lè sọ bẹ́ẹ̀ ní gbogbo ayé ní ìsìn pé Islam ò sí l'Ógbómọ̀ṣọ́ kò sẹ́ni tó lè sọ bẹ́ẹ̀ ní gbogbo ayé wípé Islam ò lọ síwájú àbá kéré ló ń kà kò sẹ́ni tó lè sọ bẹ́ẹ̀ mọ́ ní gbogbo ayé ní ìsìn àwọn inú wọn ò sì dùn sí wọ́n wá wò pé àfi káwọn tọwọ́ bọ̀ wá láàrin kí wọ́n dàwárú ká lè bá fail ní gbogbo nǹkan bá dáwọ́lé nǹkan fẹ́ achieve nìyẹn ìwọ náà wá dúró síbi pé ká fail kí ló fẹ́ sọ fọ́lọ̀ lálùkì àmọ́ wọ́n wá ń fi nǹkan tí yóò kàn ẹ́ lọ́wọ́ tí yóò kàn ẹ́ lẹ́sẹ̀ wọ́n fi ń dàwárú kí ló kàn ẹ́ nínú pọ́mọlé ibì kan lẹ́nìkan kì í ṣọmọlé ibì kan what is your own problem with that ṣọmọlé ibẹ̀ yẹn ni wọ́n kí ló kàn wọ́n bẹ̀ ìwọ náà gbé sí làákàyè kí ló kàn ẹ́ bẹ̀ sí kí ni tiẹ̀ kí ló kàn wọ́n ẹ̀yin ilé ìdáronú ẹ̀wọ̀n náà ọlọ́run ní afàlá yatadabbarun ṣe èyí ronú ni ẹ̀ lè dórí ìròní wọ́n wá ń bá wọ́n ronú wọ́n ń bá ẹ̀ ronú wọ́n á gba kéwù yẹn wá ní kó máa lọ tọ́ tó bá fẹ́ tọ́ kéwù yẹn wá ní kó da ìjọ ti yín nígbà tí wọ́n ò dájọ́ ti wọn kí ló dé kí ló dé ẹ wo nísìn ẹgbọ́n tí mo wí lẹ́ẹ̀kan sẹ́mọ̀ pàǹpalẹ̀ mọ́ ọdún abẹ́ṣọ́ ọdún wọ́n ti dá làákàyà wa mùsùlùmí Ògbómọ̀ṣọ́ gbogbo àyè nìsí bọ́lá ti fẹ́ kí yídi bọ́lá àti ní kí ta ló fẹ́ kí ta ní ò ní kí a máa ṣọ́ra wa lọ́wọ́ ṣọ́ra wa lẹ́sẹ̀ yídi ibo lòun lọ yídi ibo ni ò lọ ṣó yẹ kó lọ yídi ibẹ̀ yẹn ṣé kò yẹ kó lọ yídi ibẹ̀ yẹn a non-muslim ó fẹ́ dìtámì ibi tí wọ́n ti fẹ́ kírun bí tó ti fẹ́ sin náà non-muslim ẹni tí kìí ṣe mùsùlùmí ó fẹ́ dìtámì ibi tó ti fẹ́ kírun ṣé wọ́n lè sọ fẹ́ni tó wà ń baptist pé kò gbọ́dọ̀ lọ baptist ṣé o lè sọ fẹ́ni tó wà ń catholic pé kò gbọ́dọ̀ lọ ṣáwa mùsùlùmí lè sọ pé rìdíìmù gbọ́dọ̀ lọ rìdíìmù ṣáà lè sọ wípé kí pentikosta má lọ ọ̀dọ̀ wọn ṣáà lè sọ pé kí àwọn ẹlẹ́sìn kan má lọ ọ̀dọ̀ wọn ẹni tí kìí ṣe mùsùlùmí wá jókòó àwọn wá gbé líìsì jáde a máa wá ṣọ́ wa ìwọ ṣó yẹ kó lọ́bẹ̀ lọ kírun ìwọ ṣé ò yẹ kó lọ́bẹ̀ lọ kírun ìwọ ò tẹ̀lé mi ìwọ ń tẹ̀lé mi ṣé èèyàn ló ń tẹ̀lé mi àbọ̀ ń tẹ̀lé Ọlọ́run ó sì bẹ̀rù èèyàn ó sì fẹ́ bàlù kí á máa rẹ̀ jẹ́ ó bẹ̀rù èèyàn tí ò já mọ́ nǹkan kan wájú Ọlọ́run ẹnì kankan ò nítumọ̀ wájú Ọlọ́run bí mi ò ṣe nítumọ̀ wájú Ọlọ́run ìwọ náà ò ní
ọdún ló ń bọ̀ yìí nísìn ọ̀pọ̀lọpọ̀ àwọn èèyàn wa tó yẹ kán wálé ọdún nítorí ìbẹ̀rù bí tá a ti fẹ́ kírun kálukú sì lè wálé ọdún ló jẹ́ ń kúkú kírun mi Ìbàdàn kò ní ìdí pé mo fẹ́ wálé ń bá kírun tó máa bọ̀ kódà ẹlòmíì kú Nàìjíríà nítorí pé kó má bàa ṣẹ èèyàn ẹni tí ń lọ múra nítorí mi náà lọ múra àwọn èèyàn wá ń dágbére múra fún mi dágbére múra fún mi dágbére múra fún mi ó yẹ kán lọ múra lóòótọ́ bí wọ́n bá lágbára àti lọ ṣùgbọ́n ṣé torí Ọlọ́run ni wọ́n fi lọ múra àbí torí kí wọ́n bá bàa bínú. ẹ jẹ́ abẹ̀rù Ọlọ́run ẹ kú ọdí àpà tí ó yọ Ọlọ́run jẹ́ ó dáa fún engineer Ṣèyí Mákindé the executive governor of Oyo State kò ní bàjẹ́ fún governor láìláì governor mọ ìtumọ̀ tá à ń pè ní freedom of religion governor mọ ìtumọ̀ tá à ń pè ní freedom of association a wà ní ìfitọ́rù governor níjọ́ Wednesday tí governor pè wá pé ká wá bá wọn ṣínú kí ni wọ́n pè wá sí ṣé muslim làwọn ni tí wọ́n bá pè wá pé ká wá ṣínú kí ọlọ́pàá ò lábẹ́ fi mú governor kí ni tí governor ṣe fún wa yẹn governor ń sọ fún wa nìyẹn pé mo fẹ́ fẹ̀yìn mùsùlùmí náà lẹ́tọ̀ọ́ yé freedom of religion a sì jókòó ń bẹ̀ abá governor ṣínú kódà governor sọ pé ha ṣé torí pé mi wá jẹ́ governor ni ò jẹ́ kẹ́ gbé àsáró fún mi ni ò jẹ́ gbé rẹ̀ sí fún torí pé mo jẹ́ governor kọ́ bàbá máa wẹnu èmi governor pé mo ń jẹun ta gbangba governor ní mi lè wait kí ọdún méjì tó kù yìí parí kémi náà lè máa jókòó pẹ̀lú ní kájọ máa jẹun ẹ wo olórí gidi ẹ wo aṣáájú dáadáa ẹ wo aṣáájú dáadáa governor wá sọ ọ̀rọ̀ kan tó dáa pọ̀ gan governor ní ẹ̀ ń gbé káàkiri pé mo ní kó má sí private sharia panel governor láwọn ò sọ bẹ́ẹ̀ àwọn ò lè sọ pé kí alternative dispute resolution mechanism tó lè ran ìjọba pàápàá lọ́wọ́ pé kí ẹjọ́ tó wà nílé ẹjọ́ má tó nǹkan àwọn ò lè sọ pé kí irú ẹ̀ má sí freedom of religion freedom of association governor ní gbogbo tó bá sì bófin mu làwọn á ṣe àwọn oníṣe tó takò fi kò sì sófin kankan tó sọ pé kó má ṣe private sharia panel kò sófin tó sọ bẹ́ẹ̀ kí ni gómìnà ń sọ fún wa yẹn gómìnà ní gbogbo ẹ̀yin ẹlẹ́sìn ẹ̀ṣẹ̀sìn yìí làkún bí ìlùkún wàlíyẹ̀dì ìwọ wà lọ jókòó síbi tí wọ́n ti di ìwọ mú tó lè ṣẹ̀sìn ẹ bó ṣe wù ẹ́ o sì jókòó mẹ́ ṣé prison ló wà ní are you a prisoner bí rẹ léèrè are you a prisoner sónú ẹ̀wọ̀n ló wà ní ó sì ń jó káàkiri pé bá a ṣe pín sí méjì yẹn tẹ́ ẹ lọ́rùn ìwọ mùsùlùmí sì ń jó ó mọ̀ pé bó ṣe ń jó yẹn àwọn fi ẹ̀ṣẹ̀ sí ni ẹwà àwọn ẹlẹ́lẹ́yà ṣé wọn ọ̀gbọ́n wọ́n ti rí pé ẹ̀gbọ́n bẹ́yìn ṣe ń wò pé nu yín dùn yẹn àwọn fi yín rẹ́rìn inú lé ní pé ẹ wo dàgbìnidọ́ ọ̀rọ̀ yìí aníkẹ́sìn wọ́n dà ó sì rẹ́rìn ẹ wo dàgbìnidọ́ ọ̀pá yìí táwọn bá ń ṣèpàdé wọn lọ́dọ̀ wọn máa wá fi yín ṣàwẹ́wà àwọn atẹ́yìn ń wò bí èèyàn burúkú tẹ́ ẹ rò pé wọ́n kórìíra wa yẹn wọ́n mọ̀ pa ọmọ ń tà ń ṣe jù yé lọ wọ́n mọ̀ pé ọmọ ń tà ń ṣe ìtorí ipá ọmọ ń tà ń ṣe lọ́pọ̀lọpọ̀ wọ́n fi gbógun tì wá torí ipá ọmọ ń tà ń ṣe wọ́n mọ̀ pé àní gba nonsense tọ́rọ̀ bá débi ẹ̀sìn wa ṣùgbọ́n wọ́n mọ̀ pé ẹ̀yìn kan wà orí yín nonsense gan ló wà ń bẹ̀ wọ́n mọ̀ pé nonsense gan lẹ́fẹ̀ẹ́ ibo lèmi adúró sí téèyàn wá sọ fún mi pé mi ìgbọ́dọ̀ lọ́bì kan lọ kírun who the hell are you nígbà tó mi ò sọ fún wọn pé kí wọ́n máa lọ chọ́ọ̀chì níbì kan tí wọ́n wá sọ fún mi pé mi ìgbọ́dọ̀ lọ́bì kan lọ kírun who are you bàbá rẹ tí wọ́n fi sọ bẹ́ẹ̀ fún mi látọ̀ àtàlì mahlukin fi máàsì yá tìlẹ̀ kalẹ̀ wọ́n bá wù ẹ́ kó sọ pẹ́rù ẹnu mi pọ̀ ọlọ́run ló rán mi iṣẹ́ máa gbé káàkiri kó sọ pẹ́rù ẹnu ẹ pọ̀ wàhálà ti ẹ nìyẹn torí pọ́ lọ́wọ́ bá àlékè ọlá ló rán èmi iṣẹ́ ọba tó sì rán mi iṣẹ́ kì í fi nílẹ̀ kó sì ní fi mílẹ̀ má sọ̀rọ̀ gbọ́dọ̀ sọ̀rọ̀ ẹ sì ń tẹ̀síwájẹ́ káma wá wò yín ràn ní wò yín ràn fi ẹjọ́ yín sun ọlọ́run ọba àlékè ọlá tó dánwò ò sì ní fi yín lọ́rùn lẹ̀ àwọn ò lágbára ká fún yín lọ́rùn pa ṣùgbọ́n lóun tí máa fún yàn lọ́rùn ò ní fi yín lọ́rùn lẹ̀ kí ló dé ẹ̀sìn tí wọ́n là ń wù ẹ̀sìn wọn là ń sọ̀rọ̀ ń gbà ẹ̀ wá ń dà wá rú
nítorí ká má bàa lè achieve development tó ń lọ l'Ógbómọ̀ṣọ́. Ẹgbàdúró development àti ní l'Ógbómọ̀ṣọ́ ń ṣe lórí ọ̀rọ̀ ẹ̀sìn. Ẹ bí wọ́n ṣe ń fà wá sẹ́yìn aláàbẹ̀ṣe fẹ́ǹsì yìí ni wọn ò jẹ́ àríṣe. Àwọn èèyàn ti propose báwọn fẹ́ kọ́ mọ́sálásí ńláńlá sílẹ̀ yìí ni wa ẹ jẹ́ àríkọ́. A lot of development ló wá ẹ jẹ́ àríṣe. Ṣáwa sọ pé kẹ́ ẹ má kọ́ńtọ́ọ̀mù ní sínú Baptist ni. Agbalẹ̀ Baptist lọ́wọ́ yín ni, agbalẹ̀ Catholic lọ́wọ́ yín ni, agbalẹ̀ Methodist lọ́wọ́ yín ni, agbalẹ̀ láàmú lórí development. Kí ló dé tẹ̀yìn Christian Ògbómọ̀ṣọ́ ń dà wá láàmú? Tó bá wù ẹ́ kó o sọ pé àwọn Christian ò dà wá láàmú, gbàgbà mo ti wí. Tó bá wù ẹ́ kó o láwọn kan ni kì í ṣe àwọn kan, ẹ sọ fún gbogbo àwọn tó bá wà ń bẹ̀ kó fi ẹ̀sìn wọn lọ́rùn lẹ̀. Tá a bá lọ yídì ní ọyídì, ẹ̀yin là ń lọ fẹjọ́ ẹ̀yin sun ọlọ́. Bá a bá lọ yídì ńjọ yídì ẹ̀yin là ń lọ fi ẹjọ́ ẹ̀yin sun Ọlọ́run. Gbogbo ẹ̀yin Christian tó kù tẹ́ ẹ bá mọ̀ pé ẹ lọ́wọ́ ń bẹ̀ ẹ lọ bá ẹni tó ń dẹ̀ wá rú pé kó fi wá lọ́rùn rẹ̀. Ẹ lọ bá ẹ sọ fún pé kó fi wá lọ́rùn rẹ̀. Kí ló dé? Kí ló dé? Ẹ jẹ́ ń da ẹ̀sìn wa rú. What's your problem? Kí ló ṣẹlẹ̀? Nítorí yẹ ká fi máa sókún àwa mùsùlùmí kan wá ń jó à ń jójó òyà ṣùgbọ́n ní ìblẹ́mù àwa mùsùlùmí tá ń jó àgbọ́n ni níjọ́ tó bá rí aláìsí pé wọ́n ń da ẹ̀sìn wa rú ni bóyá wà á padà. Àwa ò sì bẹ̀rù ẹnìkan kan wallahi wa rabbil Kaaba lẹ́mi Yunus Tọ́lá Olúṣínà Ayílára ìmáàmù àgbà Ògbómọ̀ṣọ́. Èmi lèmi wí o ní ìsọ̀nà lórí ọ̀rọ̀ ẹ̀sìn kò sí ẹnìkan tí mo bẹ̀rù lẹ́yìn ọlọ́. Kí ló ó ṣe dùn wọn ná pápátá ẹ̀wà apá mi ta ló sọ fún ẹ tẹ́lẹ̀ pé mi ì ní ikú. Ṣé mo sọ pé mo fẹ́ ju ayé akún kékeré àwọn tó kéré jù mí lọ ti kú. Ẹni tẹ́mi àti ẹjọ́ jókòó primary school Abdulrasheed lórúkọ ẹ̀ ó ti jáde láyé. Ó ti jáde láyé àkó primary school tó fi kú àǹfààní lè mérí. Ìgbà mo wà secondary school mo mọ àwọn colleagues wa tí wọ́n kú. Ìgbà tí mo wà ní èké mo mọ àwọn colleagues wa tí wọ́n kú. Ìgbà tí mo wà tí mo ń ṣe NC ní college mo mọ àwọn colleagues wa tí wọ́n kú. Ìgbà tí mo ń ṣe first degree mo mọ àwọn colleagues wa tí wọ́n kú. Ìgbà tí mo ń ṣe masters mo mọ àwọn colleagues wa tí wọ́n kú. Mo mọ àwọn tá a jọ pẹ̀lẹ́ PhD tí wọ́n parí ẹ̀ tí wọ́n ti jáde láyé. Tẹ́mi bá wà láyé dì sí wàá máa dẹ́rù kú bà mí. Àbó rò pé tí n bá kú lọ́la mo ṣánkú ni mi ò ṣánkú o. Mo láwọn ìyàwó mo láwọn ọmọ tó o bá sì wò pé bí n bá kú wọn ò ní jẹ́ èèyàn ìjẹ́ èèyàn mo ò sí lọ́wọ́ rẹ torí bàtí bàbá tèmi náà fúgbà mo wà ní primary school tí mo wà ní primary 1 mo jẹ́ ń tọ́lọ̀ ní mo fẹ́ jẹ́ àbí ń jẹ́ we don't without anybody ọba àríkẹ́lá mọ̀ ní tí kálukú ọjẹ́ èmi ò bẹ̀rù kú o. O bá sì wò pé á fi ẹ̀wọ̀n ni àwọn àfẹ́ ẹni Ọlọ́run náà wọ́n lo ẹ̀wọ̀n àwọn àfẹ́ ẹni Ọlọ́run wọ́n máa lo ẹ̀wọ̀n ọ̀pọ̀lọpọ̀ wọn kọ tírà nú ẹ̀wọ̀n kí ló dé fi dẹ́rù bà wá. A fi sàárẹ̀ a sàásì àárẹ̀ ó ṣe àìmọye àárẹ̀ àrẹ́bí ayù tí kò sàárẹ̀ báyìí bí Ọlọ́run kí ló wá fẹ́ fi halẹ̀ mọ́ wa ó yá sọ nǹkan mi sọ nǹkan mi táwọn àbí àmọ́ ẹbẹ̀rù. Gbogbo ẹ̀yin tẹ́ jẹ́ Christian l'Ógbómọ̀ṣọ́ èèyàn dáadáa ni yín o tẹ́ ẹ bá mọ̀ pé ẹ̀ mọ́ ń pa ẹ̀ gbogbo yín abẹ́rẹ́ yín lọ́dọ̀ ẹni tó dà wá dàbí ẹ sọ fún un pé tó gẹ́ ẹ jáde ẹ sọ̀rọ̀ tẹ́ ẹ bá jáde kẹ́ ẹ sọ̀rọ̀ ẹ̀yin náà ẹ mọ̀ ń pa ẹ̀ ń dọ́gbọ́n ni. Àkílódé àwọn òdẹ sí yírù náà ẹ̀ ń ṣe ń dájú wa rú.